Gbogbo wa la ní iṣẹ́ láti ṣe bí a bá fẹ́ dẹ́kun àrùn COVID-19 lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà náà nìwọ̀nyí. Ìkíní, ká máa fi ọṣẹ apakòkòrò fọwọ́ wa ní gbogbo ìgbà. Èkejì, ká rí dájú pé a kò bọ ẹnikẹ́ni lọ́wọ́. Ẹ̀kẹta, bí a bá fẹ́ sín, ká sín sí ìgúnpá wa. Ẹ̀kẹrin, bí o bá ń bá ẹnikẹ́ni sọ̀rọ̀, rí dájú pé o jìnnà sí ẹni náà ní ìwọ̀n bàtà ẹsẹ̀ 2. Ẹlẹ́ẹ̀karùn-ún, ká rí dájú pé a bo imú àti ẹnu wa pẹ̀lú ìbòjú bí a bá ń sọ̀rọ̀. Ẹ̀kẹfà, rí dájú pé o ń fi ọṣẹ fọwọ́ rẹ ní gbogbo ìgbà pẹ̀lú omi ẹ̀rọ tó ń ṣàn dànù. Bí o bá ń gbọ́ mi báyìí, jọ̀wọ́ jókòó sí inú ilé rẹ kí a lè dẹ́kun àtànkálẹ̀ àrùn COVID-19 yìí. Bí o bá ń ṣe bà tàbí ara rẹ kò dá, gbìyànjú láti ya ara rẹ sọ́tọ̀ kí o bá lè dáàbò bo àwọn alábàágbé rẹ. Láfikún, gbìyànjú láti fọwọ́ kan ojú, imú àti ẹnu rẹ níwọ̀n. Àjíǹde ara á máa jẹ́. Àmín.